Ẹ káàbọ̀ sí The Voice TV Africa. Ó tún ti ṣẹlẹ̀ pékélé pé arúgbó jẹ gbèsè, ta ló máa san báyìí? Ẹ wo arákùnrin yìí tó jẹ́ ọmọ ilẹ̀ China, aláwọ̀ funfun Chinese ni, tó sì kí ọmọ ilẹ̀ wa mọ́lẹ̀, ìyẹn arábìnrin kan tó wà ní agbègbè Ṣàgámù ní Ìjẹ̀bú lọ́hùn-ún, ó kì í mọ́lẹ̀, ó sì bá a ṣe kinní yẹn, ó ṣe kinní yẹn fún un tótó mẹ́lẹ́ tóńtó, ó ṣàtìyé yín. Ó rọ kinní yẹn sínú kinní fún un, ó fún un lóyún. Nígbà tó fún un lóyún tán ńkọ́, kí ló ṣẹlẹ̀? Eléyìí bá ń jẹ́ àgbà àkọ́kọ́ fún yín tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ tẹ subscribe button, kẹ́ ẹ tẹ like button, kẹ́ ẹ lè máa jẹ̀gbáládùn gbogbo oríṣiríṣi ìròyìn tá a máa mú wá fún yín lórí ìkànnì yìí lóòrèkóòrè. Ẹ ṣáà ti mọ̀ wípé ìgbádùn tiyín òun gangan ni wàhálà tiwa. Arákùnrin tí mò ń sọ yìí, ọmọ Chinese ni. China ló ti wá, ó fi odidi China sílẹ̀, ó ń ṣiṣẹ́ ní Ṣàgámù ní ilé iṣẹ́ kan ló ti ń ṣiṣẹ́. Ládùúgbò náà ló ṣẹ̀ ti rí arábìnrin kan tó jẹ́ ọmọ Ṣàgámù níbẹ̀. Wọ́n kọnu ìfẹ́ síra wọn, wọ́n sì gbà, wọ́n ń bá kinní ọ̀hún lọ, wọ́n ń yín jẹ, wọ́n ń yínra wọn jẹ, wọ́n ń yínra wọn mu. Àmọ́ nígbà tó máa yá, kinní ọ̀hún yíwọ́, ó fún ọmọ Ṣàgámù, arábìnrin Ṣàgámù yìí, ó fún un lóyún. Nígbà tó wá doyún ńkọ́, arábìnrin yìí bí ọmọ o, ó foyún náà, ó fi bí ọmọkùnrin làǹtìlanti. Ọmọkùnrin yìí ó sì jọ arákùnrin China yìí àfi bí ìmúmu, ó jọ torítorí, ó jọ tìmùtìmù, ó sì jọ ti gbogbo ara. Àmọ́ nídẹ̀yìndẹ́yìn ọ̀rọ̀ bẹ́yìn yọ nígbà tí arákùnrin China náà tó fẹ́ padà sí ìlú ẹ̀, ó fẹ́ padà sí China. Arákùnrin tó jẹ́ Chinese yìí, ó fẹ́ padà sí China, ló bá sọ fún ọ̀rẹ́bìnrin rẹ̀ wípé ọmọ tó o bí fún mi yìí, àfi kó o tà á fún mi o. Ó ní mo fẹ́ padà sí China o, ṣùgbọ́n ọmọ ọwọ́ rẹ yìí tó o bí fún mi yìí, mo fẹ́ rà á lọ́wọ́ ẹ, sọ iye tó o máa gbà fún mi kí n fún ẹ lówó, torí pé mi fẹ́ gbé ọmọ yìí, mò ń gbé lọ sí China. Arábìnrin yìí bá yarí kanlẹ̀, ó ní láéláé èèwọ̀ fáàbàdà, kò jọ́ rárá, kò jọ́ láké, kò tí jọ́ lóko. Òun ò lè tọ́mọ tòun o, òun ò lè gbé fún ẹ rárá àti rárá ni. Tó jẹ́ ọmọ ilẹ̀ China yìí ló bá fárígá, ó sì fágbọn mú já pàtì. Ó ní tó o bá ti lè gbé ọmọ ọwọ́ rẹ fún mi kí n máa gbé lọ sí China, kó o sì má rí mọ́ títí láéláé, a jẹ́ pé ó di gbọ̀nyìn láàrin èmi àti ẹnu. Àfi pàtì lókùnfẹ́ tó wà láàrin àwọn méjèèjì ló bá já. Lárákùnrin tó jẹ́ ọmọ ilẹ̀ China yìí ló bá fi ìyá àtọmọ sílẹ̀ o, ló bá gba ilẹ̀ China lọ. Arákùnrin yẹn ó mà ti fi ìyá àti ọmọ tẹ̀ ń wo àwòrán ẹ̀ yìí, ó ti fi wọ́n sílẹ̀ sílùú Nàìjíríà, òun dẹ̀ ti gba China lọ tiẹ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìyí, rí pé gọ̀ǹtì ọ. Kí lè rò tiyín lórí ìṣẹ̀lẹ̀ yìí? Kí ni kárábìnrin yìí ṣe gan-an? Ẹ là á lọ́yẹ̀. Ẹ fi kọ́mẹ̀ntì tiyín ṣọwọ́ sí comment section fídíò yìí. Ẹ ṣé lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa